ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí gbogbo ẹ̀yin ènìyàn káàbọ̀ sí àkókò oore ọ̀fẹ́ Ọlọ́run fún ti òní. Orúkọ mi ni àlùfáà Stephen Abiodun Ọládipúpọ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa yìn yín lógo fún oore ọ̀fẹ́ tí ẹ fi jí wa ní àkókò yìí, tí ẹ fi mú wa wà láàyè. Olúwa dúpẹ́ fún ohun tí ẹ ti pèsè sílẹ̀ fún wa. Olúwa ẹ gba ọpẹ́ wa. Láti òkè wá, Olúwa ẹ bá wa sọ̀rọ̀. Oore ọ̀fẹ́ láti jẹ́ olùsí ọ̀rọ̀ yín, Olúwa ẹ fi fún wa. A ó máa yìn yín lógo ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Orí ọ̀rọ̀ tí a ó máa gbéyẹ̀wò ní àkókò yìí, ó ní mo pè ní ìbẹ̀wò àtòkèwá. À ń kà láti inú ìwé Ẹ́kísódù orí 3. A ó kà láti ẹsẹ̀ 15 títí dé 17. Ọ̀rọ̀ Olúwa kà báyìí pé Olúwa sì wí fún Mósè pẹ̀lú pé báyìí ni kí ìwọ kí ó wí fún àwọn ọmọ Ísírẹ́lì. Olúwa Ọlọ́run àwọn bàbá yín, Ọlọ́run Ábúráhámù, Ọlọ́run Ísákì àti Ọlọ́run Jákọ́bù ni ó rán mi sí yín. Èyí ni orúkọ mi títí láé, èyí sì ni ìrántí mi láti ìran dé ìran. Lọ kí o sì kó àwọn àgbààgbà Ísírẹ́lì jọ, kí o sì wí fún wọn pé Olúwa Ọlọ́run àwọn bàbá yín, Ọlọ́run Ábúráhámù, ti Ísákì àti ti Jákọ́bù ni ó farahàn mí wípé lóòótọ́ ni mo ti bẹ̀ yín wò, mo sì ti rí ohun tí ń ṣe sí yín ní Íjíbítì. Ẹsẹ̀ 17 tí a ó ti dánu dúró. Èmi sì ti wípé èmi ó mú yín gòkè jáde nínú ìpọ́njú Íjíbítì sí ilẹ̀ àwọn ará Kénáánì, àti ti àwọn Hítì, àti ti àwọn Ámórì, àti ti àwọn Pẹ́rísì, àti ti àwọn Ífì, àti ti àwọn Jẹ́búsì, sí ilẹ̀ tí ń sàn fún wàrà àti fún oyin. Nínú abala Bíbélì yìí, ẹsẹ̀ wúrà tí a máa gbéyẹ̀wò ó ní ẹsẹ̀ 16, tó wí pé lọ kí o sì kó àwọn àgbààgbà Ísírẹ́lì jọ, kí o sì wí fún wọn pé Olúwa Ọlọ́run àwọn bàbá yín, Ọlọ́run Ábúráhámù, ti Ísákì àti ti Jákọ́bù ni ó farahàn mí wípé lóòótọ́ ni mo ti bẹ̀ yín wò, mo sì ti rí ohun tí ń ṣe sí yín ní Íjíbítì. Ní abala Bíbélì yìí, ó dájú pé ènìyàn lè ṣe ìlérí ọ̀pọ̀lọpọ̀ fún ènìyàn ẹgbẹ́ rẹ̀, kó má sì ní oore ọ̀fẹ́ láti mú ìlérí yìí ṣẹ, bóyá nípa ìdí kan tàbí òmíràn. Ṣùgbọ́n èyí kò rí bẹ́ẹ̀ rárá fún Ọlọ́run. Ó ní agbára láti ṣe ohun tí ó bá wí. Ọlọ́run ti ṣe ìlérí ilẹ̀ ìlérí fún Ádámù, tí ṣe baba ńlá àwọn ọmọ Ísírẹ́lì. Ó sì ń jẹ́ kó yé wọn ní àkókò yìí pé òun ti ṣetán láti gbà wọ́n. Láti ibi kíkà wa yìí, àwọn ọmọ Ísírẹ́lì wà ní ipò àìlágbára. Wọ́n wà ní ipò tí wọn ò lè ranra wọn lọ́wọ́. Wọ́n wà ní ipò tó jẹ́ wípé wọn ò lè gba ara wọn sílẹ̀. Ní ẹsẹ̀ 15, ó ní Ọlọ́run ti fìdí ìwàláàyè rẹ̀ múlẹ̀ fún Mósè. Ó fi ìjólótìtọ́ rẹ̀ hàn fún ìránṣẹ́ yìí. Ó sì ń jẹ́ kó yé wípé iṣẹ́ tí òun gbélé lọ́wọ́ yìí, àṣeyọrí ó wà tó dájú fún iṣẹ́ náà. Èyí ló fún un ní oore ọ̀fẹ́
láti jẹ́ kó fi ìdí ìwàláàyè rẹ̀ àti ìjẹ́ olótìítọ́ rẹ̀ múlẹ̀ fún ìránṣẹ́ Ọlọ́run Mósè ní ẹsẹ̀ 17. Béèrè wípé èmi sì ti wípé èmi yóò mú yín gòkè jáde nínú ìpọ́njú Íjíbítì sí ilẹ̀ àwọn ará Kénáánì àti ti àwọn Hítì àti ti àwọn Ámórì àti ti àwọn Pẹ́rísì ti àwọn Ífì àti ti àwọn Jẹ́búsì sí ilẹ̀ tí ń sàn fún wàrà àti fún oyin. Ìlérí àṣeyọrí iṣẹ́ tí Ọlọ́run gbé fún Mósè ó tó ohun tí ó yẹ kí àwọn àgbààgbà Ísírẹ́lì àti àwọn ọmọ Ísírẹ́lì lápapọ̀ gba iṣẹ́ ìránṣẹ́ Mósè gbọ́, nítorí pé Ọlọ́run ló ń bá a sọ̀rọ̀. Ó sì jẹ́ kó yé ìránṣẹ́ yìí pé kó kó àwọn àgbààgbà jọ. Ó tilẹ̀ jẹ́ pé a ò ní àkọsílẹ̀ pé àwọn ọmọ Ísírẹ́lì ń ṣe àkóso ara wọn ní ilẹ̀ Íjíbítì, ṣùgbọ́n ohun tó dájú ni pé Yorùbá bọ̀ wọ́n ní pé àgbà kì í wà lọ́jà orí ọmọ tuntun kó wọ́. Èyí túmọ̀ sí pé àwọn àgbààgbà ní àkókò yìí wọ́n sì ní ẹnu ọ̀rọ̀, wọ́n sì ní ohun kan tàbí òmíràn tí wọ́n máa ń bá àwọn ènìyàn wọn sọ nígbà gbogbo. Fún ènìyàn, ìlérí ṣíṣe àti ìmúṣẹ ìlérí ó jẹ́ ohun méjì, ṣùgbọ́n fún Ọlọ́run ohun ẹyọ kan ni, nítorí pé òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ò ní Ọlọ́run tó dá ohun gbogbo. Ọlọ́run ti ṣèlérí fún Ábúráhámù pé irú àwọn ọmọ rẹ̀ wọn ó padà wá sí ilẹ̀ yẹn. Èyí ló sì ń jẹ́ àkókò ìmúṣẹ ìlérí. Ní àkókò yìí, gẹ́gẹ́ bí mo sọ pé àwọn ọmọ Ísírẹ́lì wà ní ipò àìlágbára, wọ́n wà ní ipò àìnírètí, wọ́n wà ní ipò tí wọn ò lè gba ara wọn là kúrò nínú ìpọ́njú. Ṣùgbọ́n ìbẹ̀wò tí Ọlọ́run bẹ̀ wọ́n wò, iṣẹ́ tí Ọlọ́run rán sí wọn, ó jẹ́ àbẹ̀wò àtòkèwá, torí pé nínú ìkálára Ọlọ́run ó ní ó ti rán iṣẹ́ sí wọn. Èyí jẹ́ àwòjíji ohun tí Jésù Kristi Olúwa tó wá ṣe fún ìran ènìyàn. Nígbà tí ènìyàn ṣubú sínú ẹ̀ṣẹ̀, tí ènìyàn wà nípò àìlera, ìgbà yìí gan-an ni Ọlọ́run rán Jésù Kristi wá sáyé fún ìgbàlà aráyé. Nígbà tí ènìyàn kò lè ran ara rẹ̀ lọ́wọ́, ṣùgbọ́n bí ó ṣe pàtàkì fún ènìyàn fún àwọn àgbààgbà Ísírẹ́lì láti gbé ìgbésẹ̀, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ṣe pàtàkì fún ènìyàn ní àkókò yìí láti gbé ìgbésẹ̀. Ìgbésẹ̀ tí Ọlọ́run retí lọ́wọ́ ènìyàn náà ni pé kí ènìyàn kó gba iṣẹ́ ìránṣẹ́ Jésù Kristi gbọ́. Iṣẹ́ ìránṣẹ́ tó wá ṣe sínú ayé, kí ènìyàn kó gbà á gbọ́, kó sì tó gbé ìgbésẹ̀ ìsúnmọ́ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi. Tí a bá ti ṣe eléyìí, ó dájú wípé ìbẹ̀wò tí Ọlọ́run bẹ̀ ayé wò nípasẹ̀ Jésù Kristi àti ìtúsílẹ̀ tí Ọlọ́run ní fún ènìyàn gbogbo nípasẹ̀ Jésù Kristi yóò jẹ́ ìpín ẹnìkọ̀ọ̀kan. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Lá ọkọ̀ àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta, ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú ètò òun ní wọ́n sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6. Sígbà wo? Sí aago 6 àràárọ̀. Bí ilé iṣẹ́ ìmáwòrán rọ̀. Olùgbọ́ mi, mò ń rọ̀ wá ní àkókò yìí pé irú ipò wo ni àwa wà? Ǹjẹ́ a ti gbé ìgbésẹ̀ sí agba iṣẹ́ ìránṣẹ́ Jésù Kristi gbọ́ bí? Ṣé a ti gbé ìgbésẹ̀ láti tọ̀ Ọlọ́run wá nípasẹ̀ Jésù Kristi? Àkókò oore ọ̀fẹ́ mìíràn ni èyí. Mo rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa tí a ò bá tí ì ṣe èyí ká gbé ìgbésẹ̀ láti tọ̀ Ọlọ́run wá nípasẹ̀ Jésù Kristi. Ká jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, ká fi ọ̀nà wa lé Ọlọ́run lọ́wọ́ nínú ìgbòkègbodò wa ní ọjọ́ òní àti ní ọjọ́ ayé wa gbogbo, pé Olúwa, mo ti ṣetán
láti gba oore ọ̀fẹ́ rẹ fún ti òní. Tí a bá ti ń ṣe èyí, ó dájú pé ìbẹ̀wò àtòkè wá tí Ọlọ́run bẹ̀ ayé wò nípasẹ̀ Jésù Kristi yóò jẹ́ ìpín tiwa. Ó tilẹ̀ jẹ́ pé ènìyàn ní oore ọ̀fẹ́ láti yan ohun tó wù ú, ṣùgbọ́n ó sàn kí ènìyàn gba oore ọ̀fẹ́ Ọlọ́run, kí ènìyàn gba ìbẹ̀wò Ọlọ́run, kí ènìyàn gbé ìgbésẹ̀ tí ó tọ́. Oore ọ̀fẹ́ mìíràn nìyí, àkókò oore ọ̀fẹ́ mìíràn nìyí, gbé ìgbésẹ̀ tí ó tọ́. Jẹ́ kí a gba àdúrà. Olúwa, a dúpẹ́ aláyọ̀ ayìn lógo fún àkókò yìí. A dúpẹ́ fún ìbẹ̀wò yín. Olúwa, mo gbàdúrà pé oore ọ̀fẹ́ àti agbára láti gbé ìgbésẹ̀ tó tọ́ àti eléyìí tí ó yẹ lórúkọ Jésù Olúwa ẹ fi fún wa. Olúwa, nínú ìgbòkègbodò wa gbogbo, nínú ìgbìyànjú wa gbogbo, Olúwa, mo gbàdúrà fún ìbẹ̀wò ọ̀tun lórúkọ Jésù. Olúwa ẹ bẹ̀ wá wò. Olúwa, mo gbàdúrà pé bí a ṣe ń tẹ̀síwájú nínú ìrìn àjò wa lọ́jọ́ òní, Olúwa ẹ bá ayé wa pàdé. Olúwa ẹ bá ìní wa pàdé. A ó máa yìn, a ó máa gbéga ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún ìtẹ̀síwájú, mo ń rọ̀ gbogbo ẹnìkọ̀ọ̀kan wa pé ní abẹ́ fọ́nrán tí à ń wòye, a ó rí àmì pupa kan. Ẹ jẹ́ ká gbìyànjú láti tẹ̀ ẹ́. Èyí yóò fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti lè máa jẹ ìbádùn iṣẹ́ ìránṣẹ́ yìí síwájú àti síwájú sí i. Àti pẹ̀lúpẹ̀lú tí a bá wo abala ìkejì, a ó rí àmì aago kan níbẹ̀. Èyí tí ọmọ ń ránni létí tí a bá ti tẹ àmì aago yìí, yóò máa rán wa létí lóòrèkóòrè pé iṣẹ́ ìránṣẹ́ yìí ó ti ń lọ síwájú. Mo ń rọ ẹnìkọ̀ọ̀kan wa láti gbé ìgbésẹ̀ yìí, láti ṣe èyí. Oore ọ̀fẹ́ Ọlọ́run yóò sì tó fún wa ní orúkọ Jésù. Ẹ ṣé, ó dìgbà kan náà.